Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí i káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Óǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọ̀nù Victor, ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní, ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtagbára, ẹ̀yin ni Ọlọ́run wa, ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ kọ́ wa ní ọ̀rọ̀ yín, kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dá gbogbo ògo, ọlá, agbára àti ìyìn padà fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin, èyí tí àwa ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa lọ́nà gbogbo, nígbà gbogbo àti níbi gbogbo. Ọlọ́run wa, ẹ ṣeun. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú kí a jọ máa gbé wọn yẹ̀wò pẹ̀lú ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, ètò yìí ni Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò yìí là ń gba Bíbélì láàyè láti sọ̀rọ̀ nínú ẹ̀kọ́, nínú ìwà bí Ọlọ́run, nínú ohun gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà. Ètò yìí là ń sọ ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Níbẹ̀ la ti ń sọ ohun tí Bíbélì wí, tá ò fi lé èrò wa tàbí ọgbọ́n wa kún ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé, tí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run ẹlẹ́dàá wa yóò ràn wá lọ́wọ́ láti jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Kí ni kókó ẹ̀kọ́ tá a mú wá fún wa lónìí tí a tún jọ jíròrò nínú rẹ̀ gẹ́gẹ́ bẹ́ni tó fẹ́ láti ní ọ̀rọ̀ Ọlọ́run tó sì fẹ́ láti ṣèfẹ́ Ọlọ́run? Kókó ẹ̀kọ́ náà ò ní, kí ni àwọn ìbùkún tí ń bẹ nínú Jésù Kristi? Kí ni àwọn ìbùkún tí ń bẹ nínú Jésù Kristi? Olóyìnbó á sọ pé what are the blessings in Christ Jesus? Kí ni àwọn ìbùkún tí ń bẹ nínú Jésù Kristi? Màá sì fẹ́ kí a wo ẹsẹ̀ Bíbélì yìí, òun ni yóò jẹ́ adarí wa nínú àwọn àpérò wa nínú ohun tí a ó sọ nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní. A sì fẹ́ kí gbogbo wa kí a jọ máa kẹ́kọ̀ọ́ papọ̀ nínú tí ìfẹ́ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Nígbà tá a kíyèsí ìwé Éfésù orí ìkíní, nígbà tá a wo ẹsẹ̀ kẹta, ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ kẹta, kí ni Bíbélì sọ? Ó ní olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Tẹ́ bá kíyèsí ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí, ó ní olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa, ẹni tí ó ti fi ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Tẹ́ bá dẹ̀ wo kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyàwó lónìí ni kí ni àwọn ìbùkún èyí tí ó ń bẹ nínú Jésù Kristi. A sì wá wò pé ẹsẹ̀ Bíbélì yìí òun ni á ràn wá lọ́wọ́ láti ṣe àtúpalẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ àtàwọn oríṣiríṣi ìbùkún èyí tí à ń rí gbà nínú Jésù Kristi. A ti gbé ẹ̀kọ́ kalẹ̀ lórí ètò yìí nípa ohun tí Ọlọ́run ní kí a ṣe ká tó lè di ẹni ìgbàlà, ká tó lè wà nínú Kristi. Kí a tó lè wà nínú Kristi, ó ní ìgbésẹ̀ tí a gbọ́dọ̀ gbé ká tó lè jẹ́ alábùkún, ká tó lè jẹ́ ẹni tí yóò ní irú ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tàbí ìbùkún nínú Kristi.
nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní a ó gbé àgbékalẹ̀ ohun tí Ọlọ́run ní kí a ṣe ká tó lè wà nínú Kristi. Torí ìwé Kọ́ríńtì kejì orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 2 Corinthians 5:17 ó jẹ́ kí a mọ̀ pé ẹni tí ó bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun, kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ, wò ó ohun gbogbo sì ti di ọ̀tun. So kí ni àwọn nǹkan wọ̀nyí èyí tí a lè ṣe tí a fi lè wà nínú Kristi, tí a fi lè pè wá ní Kristẹni, àti wípé kí làwọn ìbùkún èyí tí Ọlọ́run ti fi pamọ́ fún àwọn tó wà nínú Kristi. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kíyèsí òun ni kí la lè ṣe láti wà nínú Kristi. Kí ni Ọlọ́run gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ fún wa pé a gbọ́dọ̀ ṣe láti wà nínú Ọlọ́run nípasẹ̀ Kristi. Àwọn ìgbékalẹ̀ yìí ni ètò tí Ọlọ́run gbé kalẹ̀ fún ìgbàlá gbogbo ìran ènìyàn. Kí a tó lè wà nínú Kristi, ìyẹn túmọ̀ sí pé a wà nínú ayé. Ẹni tí ó bá dẹ̀ wà nínú ayé kò lè wà nínú Kristi. Ẹni tó bá dẹ̀ wà nínú ayé wà nínú ẹ̀ṣẹ̀, ó sì wà nínú àwọn ìwà èérí gbogbo. Kí la lè ṣe tá a fi lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀, tá a fi lè bọ́ kúrò lọ́wọ́ ayé, tá a fi lè wà nínú Kristi? Òun náà la ó gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ ká tó lè jẹ́ alábùkún fún, ká tó lè jẹ́ ẹni tí ó ní àǹfààní sí ìbùkún tí ń bẹ nínú Kristi. Àkọ́kọ́ nínú ètò tí Ọlọ́run gbé kalẹ̀ fún ìran ènìyàn láti gbà wá là, òun ni pé a gbọ́dọ̀ gbọ́ ohun tí ìyìnrere Jésù Kristi Olúwa wa jẹ́, a gbọ́dọ̀ gbọ́ ohun tí ìyìnrere Jésù Kristi Olúwa wa ń ṣe. A gbọ́dọ̀ mọ ohun tí ìyìnrere Jésù Kristi Olúwa wa já sí. Nítorí ìwé Róòmù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 Romans 1:16, àpọ́sítélì Paul ló sọ nípa ìmísí Ọlọ́run pé ó ní ojú kò tì mí láti wàásù ìrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti Hélénì pẹ̀lú. Ìyẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí a tó lè wà nínú Kristi, a gbọ́dọ̀ jẹ́ ẹni tí a fi ìrere Jésù Kristi Olúwa wa gbàlà. A gbọ́dọ̀ jẹ́ ẹni ìgbàlà nípa gbígba ìrere Jésù Kristi Olúwa wa gbọ́. A gbọ́dọ̀ gbọ́ ìrere Jésù Kristi Olúwa wa. Torí ìwé Róòmù orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 ó ní báwo ni wọ́n ṣe gbọ́ láì bá sí pé a bá ní oníwàásù. Nígbà tá a wá kíyèsí ẹsẹ̀ 17 Romans 10:17, ọ̀rọ̀ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí a tó lè wà nínú Kristi, kí a tó lè wà nínú Ọlọ́run, a gbọ́dọ̀ jẹ́ni tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ohun tí ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 kọ́ wa, kò sì sí bá a ṣe lè jẹ́ onígbàgbọ́ tá ò bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Torí pé ọ̀rọ̀ rẹ̀ sọ pé Róòmù orí 10 ẹsẹ̀ 17 ó ní ìjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. So a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tí a tún gbọ́ ní wákàtí náà ọ̀rọ̀ Ọlọ́run ni. Pé kí ni Ọlọ́run ní kí a ṣe kí a tó lè di ẹni ìgbàlà, ká lè jẹ́ alábàápín tàbí ká lè jàǹfààní àwọn ìbùkún ẹ̀mí èyí tí Ọlọ́run ti fún Kristi tí ó sì gbé kalẹ̀ fún àwọn tó wà nínú rẹ̀. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn ni ọ̀wá nílé tí ẹ̀ ń gbọ́ mi ní wákàtí yìí. Ǹjẹ́ ti gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, the pure gospel, òtítọ́ ìyìnrere Kristi. Òun náà lẹ́ ń gbọ́ báyìí pé Kristi kú, àsìkò rẹ̀ ó sì jíǹde ní ìjọ́ kẹta fún ìdáǹdè àti ìràpadà àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí ohun tí ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 1 sí 4 kọ́ wa. Jésù Kristi kú, àsìkò rẹ̀ ó sì jíǹde ní ìjọ́ kẹta. Ìwàásù tí n tá à ń pè ní ìyìnrere nìyí, èyí tí ogunlọ́gọ̀ ìran ènìyàn ní gbogbo ayé gbọ́dọ̀ gbọ́, torí pé nípa ìyìnrere l'Ọlọ́run fẹ́ fi gba gbogbo ìran ènìyàn là. Gẹ́gẹ́ bí ohun tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Róòmù orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 Romans 2:16. So a gbọ́dọ̀ gbọ́ pé nípa ìyìnrere Kristi l'Ọlọ́run fẹ́ fi mú wa kúrò ní ipò ẹ̀ṣẹ̀, ó fẹ́ fi mú wa kúrò ní ipò àìmọ̀ Ọlọ́run, ó fẹ́ fi mú wa kúrò ní ipò aláìní Ọlọ́run wá sí ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ rẹ̀. A gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́, a gbọ́dọ̀ gbà á gbọ́. Torí ìwé Hébérù orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 rẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run sọ pé ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Torí ẹnikẹ́ni tó bá máa gbàgbọ́ ní láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé ó ní olùṣẹ̀san fáwọn tó bá fi ara balẹ̀ wá. Ọlọ́run fẹ́
kí a jẹ́ onígbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, àgbékalẹ̀ rẹ̀ tá a rí nínú Bíbélì pé nípasẹ̀ Jésù Kristi láti fi ìgbàlà fún gbogbo ìran ènìyàn. Kò sì sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run nínú èyí tí a fi lè gbà wá là. Ìṣe Àpọ́sítélì orí 4 ẹsẹ̀ 12 ló kọ́ wa bẹ́ẹ̀. A gbọ́dọ̀ gbàgbọ́, a gbọ́dọ̀ lè ronúpìwàdà kúrò láwọn ìgbé ayé ẹ̀ṣẹ̀ èyí tí à ń gbé, èyí tí ìwé Lúùkù orí 13 nígbà tí ẹsẹ̀ 3 sọ fún wa pé Luke 13:3 ó ní bí kò bá ṣe pé àwa kò bá ronúpìwàdà ó láwọ̀ ó ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ọlọ́run sì fẹ́ kí ẹnikẹ́ni ó ṣègbé, torí pé ìdùnnú Ọlọ́run ní kí gbogbo ènìyàn kó dẹni ìgbàlà kó sì wá sójú ìmọ̀ òtítọ́. Ìwé Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 4 ló kọ́ wa bẹ́ẹ̀. So a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́, confession of faith. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìgbésẹ̀ 5 òní a gbọ́dọ̀ rì wá bomi gẹ́gẹ́ bí ìlànà ẹ̀kọ́ tí Kristi fi lọ́lẹ̀ fún àwọn àpọ́stélì rẹ̀. A gbọ́dọ̀ rì wá bomi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Ìṣe Àpọ́stélì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 42 Acts chapter 2:38 ní ọjọ́ Pentecost, níbi tí Pétérù ti wàásù ìrere àkọ́kọ́, ó sọ fún àwọn Júù ní ọjọ́ náà pé Acts 2:38 ó ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ntaari náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Kí ènìyàn tó lè wá sínú Kristi, ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ gbà á gbọ́, ó gbọ́dọ̀ ronúpìwàdà, ó gbọ́dọ̀ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run, a sì gbọ́dọ̀ lè baptisi rẹ̀ nínú omi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi tí Kristi kọ́ wa ní ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 14. Ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tọ́lọ́run kọ́ wa nìyí nípa pé ká tó lè wá sínú Kristi, ká tó lè ní ìbáṣepọ̀, ìbádọ́rẹ̀ẹ́ ọmọ sí bàbá nínú Ọlọ́run nípasẹ̀ Kristi. Ohun tá a ó ṣe nìyí. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ fún wa lónìí ni kíni àwọn ìbùkún tí ń bẹ nínú Kristi. Kó tó di pé a rí àwọn ìbùkún nínú Kristi, a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá sínú Kristi. Ìgbésẹ̀ tá a ó gbé láti wá sínú Kristi, òun láti gbé àlàyé kalẹ̀ pé a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà àwọn ìgbé ayé ẹ̀ṣẹ̀ tá à ń gbé, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Èyí tí ìwé Mátíù orí 10 verse 32 and 33 tó kọ́ wa pé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹnikẹ́ni tó bá sẹ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. A gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé a gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Kí a sì wá rí ìwà bomi, ìrìbọmi kì í ṣe ìsàmì àgbélébùú, kì í ṣe ìwọ̀n mi lé ní lórí, torí àrúrò àpẹẹrẹ bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ. Ìrìbọmi la gbọ́dọ̀ rí wá bomi fún kíkú, sísìnkú àtàjíǹde Jésù, kí a lè jẹ́ alábàápín nínú rẹ̀, kí a sì lè dìde gẹ́gẹ́ bí ẹni tá a ti dáríjì, ẹni tó sì lóore ọ̀fẹ́ láti wà nínú Kristi. Tá a fi wọnú Kristi ní gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé kí ni àwọn ìbùkún tí ń bẹ nínú Kristi. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò ní kí làwọn àǹfààní èyí tí a lè rí gbà nítorí pé a ti kọ ayé sílẹ̀, a sì ti tọ̀ Ọlọ́run wá, a sì fẹ́ láti máa gbé ìgbé ayé àlàáfíà. Téèyàn bá mọ adùn tàbí ìbùkún tí ń bẹ nínú Kristi, ó lè ṣòro fún un láti gbà á. Ṣùgbọ́n tí o bá mọ adùn, tí o bá mọ ìbùkún ti ọ̀run nínú Kristi, á rọrùn fún láti tẹ̀síwájú nínú ìsìnmímọ́ sí Ọlọ́run. Àkọ́kọ́, kí ni àwọn ìbùkún tí ń bẹ nínú Kristi èyí tí a gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa? Ìbùkún àkọ́kọ́ èyí tí a rí gbà nínú Kristi tí ń ṣe ìbùkún tẹ̀mí tí kìí ṣe ìbùkún tara, ó ní pé Ọlọ́run nínú àánú rẹ̀ àti nínú ọlá ńlá rẹ̀ ó dárí àwọn ẹ̀ṣẹ̀ wa jì wá. Ìbùkún àkọ́kọ́ nìyí. Ẹnikẹ́ni tó bá ti gbé ìgbésẹ̀ ìgbàlà Ọlọ́run, tó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó ti gbà á, tó ti ronúpìwàdà, tó fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ṣe, tí ó sì jọ̀wọ́ ara rẹ̀ fún ìrìbọmi, fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ̀ àti dáríjì, àti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́ jì í. Kò sí nínú ẹ̀ṣẹ̀ àtijọ́ mọ́, gẹ́gẹ́ bí ohun tí ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 7 kọ́ wa. Kí ni Bíbélì wí? Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 7, Ọlọ́run sọ̀rọ̀
nínú ọ̀rọ̀ rẹ̀ nípa ìmísí Ọlọ́run ó wí, ó ní nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore-ọ̀fẹ́ rẹ̀. À ń rí ìdáríjì gbà ní ọ̀kan lára ìbùkún tí a ní nínú Kristi ni pé à ń rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà ní ìgbà tá a wá sí ọ̀dọ̀ Kristi tá a gbé ìgbésẹ̀ márùn-ún. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ní ìgbà tá a tún wà nínú Kristi tá a gbé ìgbé ayé Kírísítẹ́nì lọ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, nígbàkúgbà tá a bá bára wa nínú ẹ̀ṣẹ̀, tá a bá sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ẹni tó ń fẹ́ láti sin Ọlọ́run lẹ́mìí àti lótìtọ́, Ọlọ́run sọ fún wa pé ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ ó ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ọ̀kan lára ìbùkún ẹ̀mí èyí tí a rí gbà nínú Jésù Kristi Olúwa nìyí. À ń rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà gẹ́gẹ́ nípa oore-ọ̀fẹ́ rẹ̀. A sì kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé alábùkún fún ni ẹni tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, tá ò ka ẹ̀ṣẹ̀ rẹ̀ sí lọ́rùn. Àwọn tó wà nínú Kristi tí wọ́n sì dúró nínú Ọlọ́run, tó dúró nínú ìfẹ́ Ọlọ́run, ìbùkún àkọ́kọ́ nípa tẹ̀mí tí wọ́n rí gbà ó ní pé wọ́n rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Ẹ̀yin tá a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, ǹjẹ́ a ti fààyè wa fún Kristi bí? Ǹjẹ́ a ti gbé ìgbésẹ̀ ìgbàlà Ọlọ́run tí Kristi ti kọ́ wa kí a lè jàǹfààní ìdáríjì ẹ̀ṣẹ̀ tó jẹ́ ọ̀kan lára ìbùkún tẹ̀mí èyí tá a ti fi fún àwọn tó wà nínú Kristi. So ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé à ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, à ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, à ń gba ìdáríjì ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore-ọ̀fẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí ohun tọ́rọ̀ rẹ̀ kọ́ wa. Ìbùkún ẹ̀mí àkọ́kọ́ nìyí èyí tí a rí gbà nínú Jésù Kristi Olúwa. Ìbùkún èkejì òun ni a rí ìràpadà. Ìwé Kólósè orí kìíní, mo fẹ́ ka kíyèsí ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ 14. Kólósè orí kìíní ẹsẹ̀ 14 kí ni Bíbélì kọ́ wa? Ó ní nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. So a rí ìràpadà, a rí ìdáǹdè gbà lọ́wọ́ Ọlọ́run Ẹlẹ́dàá wa. A ti rà wá padà kúrò lọ́wọ́ ikú. Tá bá sọ pé ara ni padà, a rà wá padà kúrò lọ́wọ́ ikú, a rà wá padà kúrò lọ́wọ́ ègbé, a rà wá padà kúrò lọ́wọ́ ìjọba tàbí ìdájọ́ tí ń bọ̀ sórí àwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin aláìgbàgbọ́. Ẹnikẹ́ni tó bá wà nínú Kristi tó ti gbé ìgbésẹ̀ ìgbàlà Ọlọ́run, ọ̀kan lára ìbùkún ẹ̀mí èyí tó ń jàǹfààní rẹ̀ nínú Ọlọ́run ò ní pé ó rí ìràpadà gbà. A tọ́ sí ikú, a tọ́ sí ègbé, a tọ́ sí ìparun, ṣùgbọ́n nítorí pé a wá sí ọ̀dọ̀ Kristi, a sì dúró nínú ìfẹ́ àti inú ọ̀rọ̀ rẹ̀, a sọ fún wa pé a rí ìràpadà gbà, a rí ìdáǹdè gbà nípa ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀ lórí igi Káfárì fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. N tá a rí gbà ní ọ̀kan lára àwọn ìbùkún ẹ̀mí tá a rí gbà ní nítorí pé a ṣe ìgbọràn sí àṣẹ Kristi, a sì ń bẹ nínú rẹ̀. Ẹ má sì jẹ́ ká gbàgbé àwọn tó ṣẹ̀ ń wò wá ní wákàtí, à ń sọ nípa kí ni àwọn ìbùkún ẹ̀mí nínú Kristi. N tá à ń gbéyẹ̀wò ní kí ni àwọn ìbùkún ẹ̀mí nínú Kristi. A sì ń jẹ́ kí a mọ̀ pé kò sẹ́nikẹ́ni tí yóò lè wà nínú Kristi láì gbé ìgbésẹ̀ márùn-ún. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ gbà á gbọ́, ó gbọ́dọ̀ ronú pìwàdà, ó gbọ́dọ̀ fẹ́nu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ṣe. A sì gbọ́dọ̀ lè rí ìbọmi ìbáptísì ká báptísì rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. Tá bá wá ṣe yẹn tán, láwa wà nínú Kristi, nígbà náà ni yóò wá máa jàǹfààní ìdáríjì ẹ̀ṣẹ̀, yóò jàǹfààní ìràpadà, yóò sì jàǹfààní ìdáǹdè tí ń bẹ nínú Ọlọ́run. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa nìyí. Ẹ ká tún wo ìwé Róòmù orí 3. Ìwé Róòmù orí 3 nígbà tá a kíyèsí verse 24 kí ni Bíbélì kọ́ wa? Romans chapter 3 verse 24 kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ó ní àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù.
ìdáǹdè ń bẹ nínú Jésù Kristi. Ọlọ́run fẹ́ ká wà nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀. Ọlọ́run fẹ́ ká wà nínú ìgbèkùn ayé. Ọlọ́run fẹ́ ká wà nínú ìgbèkùn Sátánì. Ìdáǹdè ń bẹ lọ́dọ̀ Kristi. Àwọn ìbùkún ẹ̀mí èyí tí a ń rí gbà nìyí fún àwọn tó wà nínú Kristi. À ń sọ fún wa pé a rí ìdáǹdè gbà, a rí ìràpadà gbà. Àwọn tó wà nínú Ọlọ́run ń gba ìdáǹdè àti ìràpadà nítorí pé wọ́n mọ Ọlọ́run nípasẹ̀ Kristi. Àwọn ìbùkún ẹ̀mí èyí tí Ọlọ́run fi ń jíǹkí wa nìyí. A sì fẹ́ kí ẹ̀yin tí ẹ ti mọ Ọlọ́run nípasẹ̀ Kristi kẹ́ ẹ wá gba ìbùkún yìí lọ́fẹ̀ẹ́ ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa tí a kà nínú ìwé Róòmù orí ìkẹta nígbà tá a kíyèsí ẹsẹ̀ 24. Ó ní àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù. Oore ọ̀fẹ́ Ọlọ́run lọ́fẹ̀ẹ́ ni, ìgbàlà Ọlọ́run ọ̀fẹ́ ni. Tá a bá ti tẹ̀lé ìlànà tó Olúwa gbé kalẹ̀, ọ̀fẹ́ la ó rí àwọn ìbùkún ìgbà nípasẹ̀ Jésù Kristi. So a ti ka ohun méjì àwọn ìbùkún ẹ̀mí èyí tí a rí gbà nínú Kristi. Àkọ́kọ́, a ní Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Tá a bá tilẹ̀ wà nínú Kristi pàápàá, tá a ń sin Ọlọ́run nípasẹ̀ rẹ̀, tá a sì ń rìn gẹ́gẹ́ bí ó ti fẹ́ kí a rìn, tá a wá bára wa nínú ẹ̀ṣẹ̀ tàbí àìṣòdodo kan, tí a bá bẹ Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀, a sọ fún wa pé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Èyí tá a rí nínú ìwé Jòhánù kínní orí ìkíní láti ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 8. Ohun tí Bíbélì kọ́ wa nìyí, ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ẹ̀mí ó ń bẹ nínú Kristi tí a gbọ́dọ̀ jàǹfààní ẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run tó ń fẹ́ láti sin Ọlọ́run lẹ́mí àti lótìtọ́. Ìkẹta nínú àwọn ìbùkún ẹ̀mí èyí tí à ń jàǹfààní nínú Kristi ni pé a sọ fún wa pé a ó sọ wá di ẹ̀dá tuntun, a new creature. A ó di titun nínú ìrònú wa, a ó di ẹ̀dá tuntun nínú ìṣe wa, a ó di tó bá pé lótìtọ́ la mọ Ọlọ́run nípasẹ̀ Kristi, a sì fẹ́ láti sin Ọlọ́run, láti dúró gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ sin Ọlọ́run. Ìyípadà ọ̀tun ó gbọ́dọ̀ wọnú ayé wa. Kí ni Kọ́ríńtì kejì orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 kí ló kọ́ wa? 2 Corinthians chapter 5 verse 17 kí ni Bíbélì kọ́ wa? Ó ní nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di ọ̀tun. So gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí à ń gbé kalẹ̀ nínú ẹ̀kọ́ tí à ń kọ́ lọ́wọ́, ẹ̀kọ́ náà ni kí ni àwọn ìbùkún ẹ̀mí nínú Jésù Kristi. A ti sọ fún wa pé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà nípa pé a wà nínú Kristi. A rí ìràpadà tàbí ìdáǹdè gbà. A sọ fún wa pé a ti di ẹ̀dá tuntun nínú Jésù Kristi. Kókó ìkẹrin èyí tí a tún fẹ́ gbé yẹ̀wò ọ̀kan lára àwọn ìbùkún èyí tí a rí gbà nípa tẹ̀mí nínú Jésù Kristi ni pé a wá jẹ́ ọ̀kan lára ọmọ ọkùnrin àtọmọbìnrin Ọlọ́run. A ó jẹ́ ọ̀kan lára ọmọ ọkùnrin àtọmọbìnrin Ọlọ́run. Ìwé Gàlátíà orí 3 kí ni Bíbélì kọ́ wa? Gàlátíà orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 26 sí 27. Galatians chapter 3 verse 26 and 27 kí ni Bíbélì sọ? Ó ní nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù, nítorí pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. A jẹ́ ọmọ Ọlọ́run, ọ̀kan lára àwọn ìbùkún ẹ̀mí èyí tí a rí gbà nítorí pé a wà nínú Kristi ni pé a pè wá ní ọmọ. Ẹsẹ̀ Ọlọ́run gan tilẹ̀ tá a kà yìí, ìwé Gàlátíà yìí tilẹ̀ fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a kì í ṣe ẹrú mọ́, a ti sọ wá di ọmọ. Ohun tí Bíbélì kọ́ wa nìyí. So Gàlátíà orí 3 ẹsẹ̀ 26 sí 27 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nítorí pé ọmọ Ọlọ́run ní nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa. Ó yẹ ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. So ẹsẹ̀ Bíbélì fi ẹsẹ̀ wa múlẹ̀ pé kí a tó lè wọnú Kristi a gbọ́dọ̀ baptisi wa sínú Kristi, àti pé nípa pé a baptisi wa sínú Kristi àti di ọmọ Ọlọ́run. Ọ̀kan lára àwọn ìbùkún ẹ̀mí èyí tí à ń rí gbà nìyí ní ìgbà tí a wà nínú Kristi.
so tá ò bá wà nínú Kristi ǹjẹ́ a di ọmọ bí? Rárá o, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Bíbélì a ò tí ì di ọmọ tá ò bá wà nínú Kristi. ní tá a dẹ̀ lè ṣe láti wà nínú Kristi òní ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká gbà á gbọ́, ká ronúpìwàdà, ká fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ní ṣe, ká sì jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Bí a ṣe lè wọnú Kristi nìyí, gẹ́gẹ́ bí ó ti ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 27 27 tó kọ́ wa, ó ní iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Bí a ṣe wọnú Kristi nìyí. Ká tún wá wo ìkarùn-ún, ó ní pé a ní ìyè àìnípẹ̀kun, eternal life. Ọ̀kan lára àwọn ìbùkún ẹ̀mí èyí tí à ń gbà tí a sì jàǹfààní rẹ̀ nítorí pé a wà nínú Kristi ni pé a ní ìyè tí kò ní pẹ̀kun nínú Ọlọ́run nípasẹ̀ Kristi. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá, ká jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ǹjẹ́ o ti wà nínú Kristi bí? Tẹ́ ò bá ti sí nínú Kristi, a ò tí ì ní ìyè àìnípẹ̀kun. Nínú Kristi gan-an ni ìyè àìnípẹ̀kun wà. Ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ ni. Ìwé Jòhánù kínní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 kí ni Bíbélì kọ́ wa. Ìwé Jòhánù kínní orí 5 nígbà tá a wo ẹsẹ̀ 11 kí ni Bíbélì sọ fún wa níbẹ̀. Ẹ gbọ́, ó ní ẹ̀rí náà sì ni èyí pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun, ìyè sì ń bẹ nínú ọmọ rẹ̀. Ohun tó Olúwa sọ nìyí. Ẹ̀rí tó dájú ni 1 John chapter 5 verse 11. Ẹ̀rí náà sì ni èyí pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun, ìyè sì ń bẹ nínú ọmọ rẹ̀. So ẹnikẹ́ni bá fẹ́ ní ìyè àìnípẹ̀kun, ó gbọ́dọ̀ wà nínú ọmọ rẹ̀, ó gbọ́dọ̀ wà nínú Kristi. Bá a bá fẹ́ ní ìyè tí kò ní pẹ̀kun nínú Ọlọ́run, níbo la fi ìyè pamọ́ sí? Inú Kristi la fi ìyè pamọ́ sí, gẹ́gẹ́ bó tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí tó fi hàn wá. Orí ẹ̀rí náà ni pé Ọlọ́run ti fún wa ní ìyè àìnípẹ̀kun, ìyè àìnípẹ̀kun sì ń bẹ nínú ọmọ rẹ̀. Nítorí Ọlọ́run fi hàn wá nìyí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ìbùkún ẹ̀mí tá à ń rí gbà nínú ìfẹ́ Ọlọ́run àti nínú Kristi nìyí tí a bá mọ Ọlọ́run. Ẹ jẹ́ a mọ Ọlọ́run ká díẹ̀ ní ìgbàlà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tó Ọlọ́run gbé kalẹ̀, ká má dẹni ìgbàlà gẹ́gẹ́ bó ṣe wù wá. Bí a bá dẹni ìgbàlà bó ṣe wù wá, a ò ní ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n tá a bá dẹni ìgbàlà gẹ́gẹ́ bí Kristi ti là á kalẹ̀ fún wa, tá a sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ìyè àìnípẹ̀kun ti jẹ́ tiwa. Ẹ ká tún wò kan sí. A rí èdìdì ẹ̀mí Ọlọ́run gbà. Àwọn olóyìnbó á sọ pé receiving the seal of the Holy Spirit. A gba èdìdì ẹ̀mí Ọlọ́run. Ẹ ká padà sí ìwé Éfésù yẹn, ìwé Éfésù orí 1 yẹn, nígbà tá a wo ẹsẹ̀ 13 kí ni Bíbélì kọ́ wa. Ìwé Éfésù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13, ẹgbọ́n ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú ní ìgbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ òtítọ́ nì, ẹ̀yin rere ìgbàlà yín, nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú, a fi ẹ̀mí mọ́ ìlérí nì ṣe èdìdì yín. Kí là ń pè ní èdìdì? Àwọn olóyìnbó á sọ pé seal. Èdìdì ni pé kíní gbàm, mo ti fi èdìdì tẹ́ pé tèmi ni, èmi ni mo ní. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọ̀kan lára ìbùkún tí a rí gbà nínú Kristi ni pé Ọlọ́run ti fi ẹ̀mí mọ́ rẹ̀ fún wa gẹ́gẹ́ bí èdìdì pé a jẹ́ ti Ọlọ́run. Èdìdì ẹ̀mí tá a fún wa nìyí pé ní àti àkókò yìí lọ tá a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá a ti gbàgbọ́, tá a ronúpìwàdà, tá a fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́, tá a sì jọ̀wọ́ ara wa fún ìrìbọmi nínú omi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa, a ti fún wa ní èdìdì ẹ̀mí pé a ti di ti Ọlọ́run. Èyí tí a pè pé ká gba èdìdì ẹ̀mí nìyí. A lè kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, Ìṣe Àpọ́sítélì orí 2 verse 38 pé Pétérù sọ fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mọ́. Síìlì èdìdì náà ni. Bàbá ti gbé ìgbésẹ̀ tọ́lọ́run ní ká gbé kalẹ̀ ká tó lè wà nínú Kristi, a ti fi èdìdì dè wá pé a jẹ́ ti Ọlọ́run. Tọ́lọ́run sọ nìyí. Tọ́lọ́run gbé kalẹ̀ ní àwọn ìbùkún ẹ̀mí èyí tí à ń rí gbà nínú Ọlọ́run ní nípasẹ̀ Kristi Jésù. Àwọn ìbùkún yìí sì dára fún ìwọ tó ń wò mí. Ìbùkún yìí dára fún èyí tẹ́ ẹ fẹ́ láti ní Kristi.
ìbùkún yìí dára fún àwọn tó ń bẹ nínú ayé tí wọ́n ń ṣe ohun tó wù wọ́n nínú ayé. Torí ọ̀rọ̀ Ọlọ́run ìwé Tímótì kìíní orí 5 gbàtà kéèsì ẹsẹ̀ 6 ó ní ẹnikẹ́ni tó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ ó ló ti kú ní ìgbà tó wà láàyè. Àwọn ìbùkún ẹ̀mí yìí a fún wa, gbogbo ènìyàn lọ́lọ́run fẹ́ kó ní ìbùkún yìí, ṣùgbọ́n ó rí ìbùkún yìí gbà nínú Kristi Jésù Olúwa. Nínú Kristi Jésù Olúwa. A tún wá sọ fún wa pé kò sí ìdáláre, kò sí ìdáláre tàbí kò sí ìdálẹ́bi, kò sí ìdálẹ́bi fún àwọn tó wà nínú Kristi. Wọn ò lè gba ìdálẹ́bi mọ́, àti dá wọn láre. Kò sí ìdálẹ́bi fún àwọn tó wà nínú Kristi. Ohun tọ́rọ̀ Ọlọ́run sọ ní ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 1 ló kọ́ wa bẹ́ẹ̀. Kò sí ìdálẹ́bi fún àwọn tó wà nínú Kristi, fún àwọn tó ti dẹni ìgbàlà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ìdálẹ́bi á wà fún àwọn tí ò sí nínú Kristi. Ìwé Máàkù orí 19 ẹsẹ̀ 19 ó lẹ́ni tó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ìdálẹ́bi nìyẹn. Ẹni tí ò bá gbàgbọ́ nínú ìre òtítọ́ ni, ìre àlàáfíà, ìre tí yóò mú wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run ní ìkẹyìn ọjọ́, àti dá lẹ́bi náà ká má bàa dá wa lẹ́bi. Ọlọ́run fi àwọn ìbùkún yìí hàn wá kí a lè mọ̀ pé ó lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ àǹfààní ìbùkún ẹ̀mí tí ń bẹ nínú Kristi. Kristi ń pè wá, Kristi ń rọ̀ wá, Kristi fẹ́ ká wá sí ọ̀dọ̀ òun, Kristi fẹ́ ká ṣèfẹ́ rẹ̀, ó sì fẹ́ ká dó nínú ọ̀rọ̀ mímọ́ rẹ̀. Ìwọ tó ń gbọ́ mi ní wákàtí yìí, tí o ṣetán láti jẹ́ alábàápín nínú ìbùkún Ọlọ́run, ìgbésẹ̀ tọ́lọ́run ní kó gbé nì, o gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, o gbọ́dọ̀ gbàgbọ́, o gbọ́dọ̀ ronúpìwàdà, o gbọ́dọ̀ fẹ́ ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ní ṣe, a sì gbọ́dọ̀ rí ọ bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísì ikú àtàjíǹde Jésù. Ìtọ́lọ́run ní ká ṣe ká tó lè dẹni ìgbàlà ni. A ó sì wá baptisi wa sínú ara kan tí ń ṣe ara Kristi. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Olúwa fi ẹ̀kọ́ rẹ̀, ẹ̀kọ́ òtítọ́ rẹ̀ yóò fi yé wa, yóò sì kọ́ wa mọ̀ ọ́ ṣe láti máa rìn nínú ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ lọ́jọ́ ayé wa gbogbo. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A ó tuntun nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ kó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ṣe, kó sì fi ọ̀nà rẹ̀, ọ̀nà Kristi kó fi hàn wá, kó sì ràn wá lọ́wọ́ nínú gbogbo. Títà tó fi re pàdé ní ìgbà mìíràn, kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.